Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Èní ni 21st of January 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ẹ̀yin yóò subscribers wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọwọ́ tí ẹ̀ ń gbé lórí channel wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. We do appreciate you a lot. Thank you so much. Ẹ̀yin èèyàn lé Dr. Elizabeth wọ́n yọjú sí Queen Naomi. Ṣẹ̀mẹ́pà sọ fún yín pé wọ́n wá sí inú pálásì bàbá Erin ńlá láti wá ṣe àwọn ritual right wọn. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀mọ̀ pé wọ́n wà nínú Royal Manor. Wọ́n ní wọ́n lọ rí wọn níbẹ̀. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n ní wọ́n sọ̀rọ̀ a lot. Àwọn àti Queen Naomi bá ṣe gbọ́ ni àwọn náà sọ̀rọ̀ gan-an ni. Bẹ́ẹ̀ náà ni bàbá kábíyèsí. Wọ́n ní wọ́n advice bàbá Erin ńlá wípé ìwà tí kábíyèsí ń wù lórí pé kán máa sọ ọ̀rọ̀ wọn síta, especially fún àwọn olórí yìí, wọ́n ní kò bójúmu. Wọ́n nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi lórí ọ̀rọ̀ ilé UK yẹn kò bá má ṣẹlẹ̀ tó bá jẹ́ pé bàbá Erin ńlá tó bá yẹ pé wọ́n sọ síta fún àǹtí wáyé láti gbọ́. Wọ́n ní àǹtí wáyé ò bá tiẹ̀ máa mọ̀ gan wípé Queen Naomi wà ní ilé yẹn tó bá yẹ pé kábíyèsí ò sọ síta. Wọ́n ní kí bàbá Erin ńlá kí wọ́n try láti máa fi ọ̀rọ̀ wọn pamọ́, especially láàrin àwọn àǹtí wa gbogbo ẹ̀. Wípé tí wọ́n bá ń ṣe èyí, wọ́n á rí pé gbogbo nǹkan á máa bọ́ sí fún wọn. Wọ́n ní kán wo irú ritual tán wá ṣe. Wípé ìgbà tí wọ́n sọ fún èèyàn kankan ṣé kò ṣeé ṣe, ó ṣeé ṣe. Wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni kábíyèsí máa sọ síta fún àwọn àǹtí wa gbogbo yìí. Wípé ìgbà tí kábíyèsí bá ti sọ síta, ìgbà yẹn ni wàhálà máa ń dé tó jẹ́ pé wọ́n á máa sáré kiri, wọ́n á máa sáré kiri, wọ́n á máa sáré kiri, wọ́n á máa gbé ẹsẹ̀ tí ò yẹ kán gbé, wọ́n á máa jà, wọ́n á máa fa wàhálà nínú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní Pa Ropo sọ, ìyẹn bàbá kábíyèsí. Wọ́n dẹ̀ ní bàbá kábíyèsí wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Queen Naomi fún gbogbo support Queen Naomi fún kábíyèsí. Wọ́n ní wọ́n dúpẹ́ nítorí pé Queen Naomi ọmọ ni wọ́n jẹ́, wọ́n dẹ̀ wùwà ọmọ yẹn. Wọ́n ní àtìgbà táwọn ti fẹ́ Queen Naomi gẹ́gẹ́ bí ìyàwó, wọn láwọn ò regret pé àwọn fẹ́ Queen Naomi. Wọ́n nítorí Queen Naomi ò fi ọjọ́ kan báyìí fi yọ àwọn lẹ́nu rí. Wọ́n ní ìwà pẹ̀lẹ́, ìwà ọmọlúàbí ni Queen Naomi máa ń wù. Wọ́n ní kò sí ẹni tó sọ̀rọ̀ Queen Naomi ní burúkú. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly, ṣe mọ̀ pé mi ìbá kábíyèsí gbénu palace. Ká wá padà sí orí ọ̀rọ̀ Dr. Elizabeth. Wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀ nígbà tí Dr. Lizzie yọjú sí Queen Naomi ní Royal Manor. Wọ́n ní Queen Naomi ní kí Dr. Lizzie kún fún àdúrà. Wípé nítorí pálásì bàbá Erin ńlá kìí ṣe ibì kan tó jẹ́ pé èèyàn lè máa ṣeré nínú ẹ̀. Wípé kéèyàn máa feel pé gbogbo nǹkan ó wà okay fún òun. Wọ́n ní kìí ṣe ọ̀rọ̀ eré rárá. Wípé ìwọ tó bá jẹ́ pé o mọ àdúrà gbà, o máa múra sádúrà ni. Ìwọ tó bá dẹ̀ jẹ́ pé tìbílẹ̀ ló mọ̀ ṣe, wàá ṣe yẹn náà. Wípé àwọn sisi wa gbogbo nǹkan tí wọ́n mọ̀ ṣe náà ń ṣe. Ìtorí ẹ̀ náà fi ń sáré kiri lọ́kàn wọn ò lè balẹ̀. Wípé ṣùgbọ́n nítorí pé Dr. Lizzie ti súnmọ́ Ọlọ́run, wọ́n dẹ̀ mọ̀ ní Ọlọ́run nínú ayé wọn. Kán dìrọ̀ mọ́ àdúrà, kán dẹ̀ máa gbàdúrà. Kán máa gbàdúrà seriously. Wípé torí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, wípé ó ní ìdàdúrà. Wípé kì í ṣe ọ̀rọ̀ eré rárá. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní Queen Naomi bá Dr. Elizabeth sọ. Ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Dr. Elizabeth dé inú palace yẹn, oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sí wọn. Ìgbà kan la gbọ́
wípé ẹsẹ̀ wọn wú, wípé wọ́n tẹ̀ nǹkan mọ́lẹ̀. Kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní wọ́n ń gbé wọn kiri ni kó tó di pé bàbá Erin ńlá lọ wá àwọn tó yẹ pé wọ́n help wọn lórí ẹsẹ̀ yẹn. Later la tún ń gbọ́ ní ìsìn, tá tí ẹ̀ tí wọ́n ń gbọ́ ní ìsìn ni pé wọ́n rí àwọn nǹkan kan. Wọ́n rí wọn tí wọ́n lọ rí mọ́lẹ̀ sí ẹ̀yìn apartment wọn. Àmọ́ nǹkan tó dé, àmọ́ àwọn tó ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ti aṣọ yẹn náà ó sì wà nílẹ̀ báyìí tí wọ́n ní àwọn fẹ́ kí kábíyèsí kan gbé ìgbésẹ̀ lé lórí. A gbọ́ pé màmá wọn wá sí inú palace lórí ọ̀rọ̀ yìí wípé wọ́n ní pé nǹkan tí ìyá onífá sọ òun ni wípé ẹni tó ń ṣe gbogbo ibi yìí wọ́n máa fa orí ẹ̀ korodo, á wá máa rìn kiri ní àárín ìlú tí wọ́n máa pariwo lé lórí. Ẹ dẹ̀ mọ̀ pé tí gbogbo kinní yìí tó bá sílé àwọn àǹtí wa gbogbo lórí, ṣé bàbá Erin ńlá fẹ́ gba irú ìtìjú báyìí? Torí tán bá ń disgrace wọn, bàbá Erin ńlá náà ń disgrace. Ìtorí ẹ̀ ni wọ́n ní bàbá Erin ńlá ní àwọn fẹ́ dúró kí ìyá onífá kan dé sí inú ààfin àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní ó ń ṣẹlẹ̀. So ìtorí ẹ̀ ni Queen Naomi náà fi rọ Dr. Elizabeth pé kán kún fún àdúrà. Kí wọ́n máa gbàdúrà láì ṣàárẹ̀ àti láì sinmi pé nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe fíìmù, ó ń ṣẹlẹ̀ ní reality ni. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbọ́ àdúrà Dr. Elizabeth, Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà Queen Naomi náà ní agbára Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n ní bàbá Erin ńlá insist pé kò séèyàn kankan tó gbọdọ̀ kúrò nínú palace àwọn. Torí a gbọ́ pé àǹtí wa ó ní pé òun fẹ́ kú ẹrù kó máa lọ, kó ń kúrò nínú palace pé torí kábíyèsí ò treat òun right. Wípé ṣe ni kábíyèsí máa treat àwọn nínú ààfin. Kò sígbà tí kábíyèsí treat yín right rí. Gbogbo ìgbà ni kábíyèsí máa treat yín. Kábíyèsí máa treat yín ẹ̀ máa kúrò nínú palace yẹn. So wọ́n ní ìtorí ẹ̀, wọ́n ní kábíyèsí ní kò séèyàn kankan tó lè kúrò nínú palace until ìgbà tí ìyá onífá bá dé. Nǹkan tá a gbọ́ nìyẹn. Torí gbogbo àwọn nǹkan tó ń rí nínú palace recently, wọ́n ní ìyá onífá máa gbé ìgbésẹ̀ lé lórí. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé, bí mo ṣe máa ń sọ fún yín allegedly. Mi ìbá kábíyèsí gbé inú palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight. Wọ́n ní Pa Ropo, wọ́n dẹ̀ sọ fún bàbá Erin ńlá wípé kí wọ́n kíyèsára, kí wọ́n má máa jẹ́ kí ẹnikẹ́ni kó mọ nǹkan tán bá fẹ́ ṣe, especially lórí ọ̀rọ̀ Queen Naomi mọ̀. So ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa. Ó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tá à ń ṣe prize giveaway yìí? A ti sọ wípé ní orí channel yìí a máa ṣe bẹ́bẹ́, especially gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń comment lórí channel yìí tí wọ́n ò fi channel yìí sílẹ̀. Gbogbo ẹ̀ là ń rí o. À ń kọ orúkọ yín lójoojúmọ́ sílẹ̀. Ẹni tí comment ẹ̀ bá ti pọ̀ jù báyìí, ẹ wò, ẹ máa gba prize giveaway. Ṣé mẹ́pà ṣe ní last year? A dẹ̀ tún máa ṣe ní April 15. A dẹ̀ ní èèyàn 20 la máa mú. Ẹ má gbàgbé, ẹ máa comment, ẹ máa like, ẹ dẹ̀ máa share. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa o. Ní agbára Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀ ṣe comment, tẹ́ ń like, tẹ́ ń share, gbogbo ẹ̀ là ń rí o. Ẹ má gbàgbé prize giveaway ó ń bọ̀ ní April 15. Èèyàn 20 ní Mashola Gist TV ni wọ́n máa mú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. À ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Wọ́n ń ta bàtà ọkùnrin, wọ́n ń ta bàtà obìnrin, wọ́n ń ta bàtà ọmọdé tó jẹ́ boys láti
size 6 títí dé 10. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com tẹ́ bá ní irú bàtà tẹ́ bá fẹ́ rà. Wọ́n ń ta palm fún ọkùnrin, wọ́n ń ta slippers, wọ́n ń ta half slippers, wọ́n ń ta shoe, wọ́n ń ta sandal. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta fashion bags fún àwọn obìnrin, wọ́n ń ta 18 karat gold, 14 karat gold. Ẹ bá wọn ra bàtà tẹ́ ẹ máa wọ̀ tó máa pẹ́ 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 pẹ́. Òun ni wọ́n ń ta. Wọ́n ń ta àwọn bàtà obìnrin náà, slippers àti àwọn sandal. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Ẹ̀yin èèyàn ilé, ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Share, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.